it, baby. This beat freeze around the make. Come with me to love so that. Let me travel a look at that. If me come one lay, come on, walk on me, share it. Glory Betty, I be glory Rocky, I be shake out any no more, get on me. I can see you, oh, feel like say I smoke you. None they make man, they color, come on, get let you go push for. Not today, let me take you to my house, there's something and not today. Let me go drink on top, come on, one thing, because they want me a single leg. I didn't mean a single leg, that's not mean a single leg. And me come one leg, I got to know, make him tell him, but let's go. And I let me for some people everyone low. Want to me one if we tell him low. Dog man low. Now when me on the world I ain't got none. Don't pay me on no work, I know to spend none. Thinking I'm better talk trash for the song. Baba go song. Salewa, Salewa, soon so the me yakata. Bush with the book. Tryna pull it down, you can hook me up 10. You know push my shit, you know how I hook it down. I'm a little calabar. Why you the phone? Because I be in the bar. Oh girl, man, just stick no doubt. Mommy mean you single leg, daddy mean you single leg, ekpom mean you single leg, and me come one leg, what back condo, wow, commando, mando. Good about me, Mr. DMS, baby, me love and it to the CMS. Push him with me, oh, I know what me. Timba push you to me, oh, love me. Now it's got face, go no better. You late to Mumma, what's go no better. You don't run on me, you bet you want some money. You want more, you bet you the walk and the journey. Now would I be walk up, I could see by the bed, that means similar to them. Yeah, zip, my life was flip. With my water friend to the long one trip. And to buy the work, to see while I go to win me. About the bed, for the year, you don't me. Papa, that's you, to buy the cocoa. Who must I let you live it for that? Because mommy mean you sing a lay. Daddy mean you sing a leg, ekpom mean you sing a leg, and me come one leg, what back condo, wow, commando, mando. Because the mommy mean you sing a leg, daddy mean you sing a leg, ekpom mean you sing a leg, and me come one leg, what back condo, wow, commando, mando. Your boy that dream, sassy big. You know what it is? Commando. Knew what it was, baby. Commando. Wow, commando. Make some funny entertainment in the building. What it do? Reason. I know you like me, I know you want me, I know you feel me. Why you the phone? Which don't be your own? Make I know your soon. Come on, move back all the year, mama baba do what they do, my friend. Do what they can do, I swear. So long if I'm on me, I love Boko. You know where I'm from. Come on, girl, you told me young, you told me young, you told me young. Kill it by me, what do you want from me? Kill it fella to me. I'm so rich, more logo, I'm so bad, no go will go. But see what like is problem. Gun them things to my district, that's why I drink it. Why did they look like that? She slapped you, still they look out. It's your fucking water. Grab it for. I'm just moving it.
Sexy baby. Yeah. I was trying to just call you now. How are you doing? Wait, no, I do not know. Má bínú. Ṣé mo pé traffic ojú ọ̀nà yóò pọ̀ ní bá ti make up pẹ̀lú Yeah. I'm sorry. Emi tọ̀rẹ́ mi, Sandra. Sandra, nice to meet you. How are you doing? Oh, baby. Báwo ni? Ayé tí mo wá yìí, you know what? Ọlọ́run ọba tó dá mi ni mo fi búra. Sórí tí n bá ti rí Sandra àti Mercy, tó bá ní kí n fi ìyá tó bí mi lọ́mọ orúkọ nítorí kọ́rọ̀ yín tó dayọ̀ jù báyìí lọ máa ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ẹnu yín dùn. Ó possible. Torí tí o bá ti lọ́wọ́ mi, kò sí kò tẹ́lẹ̀ lè ṣe. Ṣé ọ̀rẹ́ tí mo kó ṣe lọ ṣá? Àpà ó mọ̀ pé lọ ní gbòòrò ẹ̀ fi ẹlẹ̀. Turn Turn around, man. It's okay, Salama. You know what? Ẹ wọlé. Ẹ ṣé o ti fún wọn lówó kan dára. Àpà ẹ̀. Àbọ̀ mi sá. Tí wọ́n lá lórí yẹn. Èdè náà tà fún ọjọ́ nílùú ọ̀la rẹ̀ wọ́n. Nǹkan tí mo rí o. Tètè wọnú bedroom sí kó lọ yọ títí ẹ o. Ìdí ni náà. Ìlú kòkó. Ìlú kòkó. Báwo ló ṣe nílò nǹkan kan? Só dá sí ẹ lára ni. Ayé mi ti bàjẹ́. Ayé ti bàjẹ́. Ayé ti bàjẹ́. Báwo ló ṣe nílò anything? Ó ti dàdàkúdà sí ẹ lára nìyẹn. Ó ní pé kò bá mi máa lára mi. Ìdí. Kí ẹ máa kìlọ̀ fún mi o, ẹni kò fọ̀bàjọ́ gbá. Ẹbí bá mi, ayé mi o, Kí ló fẹ́ ṣe é sí? mo dárò. Dúró! Irọ́, mo dárò. Dúró! Okay. Good. Àjọkẹ́. Well, inú mi dùn pé mo mọ̀ ẹ́. But mo ṣe rí ẹ, mo ti rí pé ọmọ aládùbáríkà ni ẹ. Ọmọ tó kọ́ láti ilé tó dẹ̀ gbẹ̀kọ́ ni ẹ. Really? Yeah. Kò follow níbi tí mo ti rí ẹ, kò follow position tí mo ti rí ẹ, kò follow nǹkan tó ń ṣe, okay? But mo mọ̀ yí pé ọmọ dáadáa ni ẹ. Well, bí mo ṣe sọ fún ẹ tẹ́lẹ̀ wípé èmi ò gbé Nàìjíríà ń bí wáyé. Mo wá rò wípé tí n bá ní reason láti gbé Nàìjíríà, honestly màá gbé Nàìjíríà. But mo ti ń rí bíi pé yes, I think I have a reason to stay in Nigeria. Àjọkẹ́, I have a surprise for you. This ring. Mo fẹ́ fi sọ fún ẹ pé I'm gonna marry you. Are you serious? I'm damn serious. Gosh. I feel like crying, oh my God. You don't need to, darling. Yeah, so that means you are engaged. Oh my God. Oh my God, I'm flattered. God, thank you. You're welcome, Oh my darling. God. You deserve it, okay? Fucking baby. That's just the beginning. Come on. God. Okay. Thank you. You're welcome, darling. Now, Jackie, what will they can change? Can't you daddy Kashirila? Ayọ̀mídé, níbo ló gbà lọ? Mo ní kó dúró sí shop fún mi. Ó ní kiri street. Kí ló wá kiri? Ẹ́? Mo
tí máa sọ pé tí máa ti lọ iṣẹ́ tí máa ti ní kò jókòó sí ọ̀pọ̀ àjókòó sí ọ̀pọ̀ kò lè pa mí kò lè ta. ẹ fi sílẹ̀ kí ló dé tẹ́ ẹ. ṣọ́ọ̀bù bá mi ni ẹgbà mi kẹ́ ẹ mo fi sí ṣọ́ọ̀bù ọ̀dẹ̀ jáde lọ kí tó dé mi ò bá ṣọ́ọ̀bù mọ́ ó ti rìn lọ ó ti rìn kiri gbogbo street. ń gbọ́ bóyá tí mo ju ẹ má bínú mà ìwọ náà máa gbọ́ràn ẹ. wàá rí ìmọ̀ tí màá ṣe fún ẹ. kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ ibi tí mọ́mí èèyàn bá fi hàn sí báyìí ibẹ̀ ló ń jókòó sí tó yẹ kó help wọn kó bá wọn ṣe àwọn kankan orí kiri kó dáa má ṣe bẹ́ẹ̀ mọ̀ oṣù tí gbọ́. mo ti gbọ́ wọn rántí ẹ̀jọ̀ ṣẹ́kíráàkì mi. rántí ẹ̀. rántí ẹ̀jọ̀ mo fẹ́ rí. kí n wá. kí ló ṣe. rántí ẹ̀jọ̀ ẹ̀rù. ṣé mo dàgbẹ́ sára ni ṣó o gbádùn kò dájú. yá tí rántí ẹ pẹ̀lẹ́ ọlọ́run á dá ẹ sí ọlọ́run á wù ẹ kó ṣọmọ dáadáa o kó wá lọ bẹ̀ mọ́mì sí kò ní kó má bínú. rántí ẹ má gbàgbé nǹkan tí mo sọ fún yín ẹ tọ́jú ara yín dáadáa. mo ti gbọ́ máa tí kì í ara mi ṣé wàá lọ bẹ̀ mọ́mì kò ní kó má bínú. mọ́mì ẹ má bínú ẹ̀gbọ́n. ó fọ́ ní ṣá ó ní òórùn sọ fún mi náà ṣé o fomi rúwẹ̀ ni àbí ṣé o jẹ́ asín ni asín ṣàlágbọ́n kó rùn ṣé orí ọmọ yẹn pé ṣá bíyà ló gbádùn ó fọ́ ní òórùn ọ̀rẹ́ mi ọmọ tó yẹ kó yẹ ká wá lọ àbúlé orí burúkú lọmọ yẹn ni rogan lójú àánú ọmọ tó yẹ kó yẹ kí yẹ kó ti fi ọwọ́ rẹ̀ kó ti fi nà pa kó tún wá ṣàánú ẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ní pé torí ojú ọmọ kékeré ni àti pé mi ò experience irú nǹkan báyẹn rí ká ní àgbàlagbà ẹgbẹ́ mi ń sìn mi ò bá mọ rẹ́sì tí mo fẹ́ fún un bọ́bá kéré ni mo ṣe ń rìn wọ́n. wọ́n fúnra mi gbàgbé yẹn fi yẹn lọ́rùn sílẹ̀ mo ti mọ nǹkan tó ṣẹlẹ̀ bóyá pẹ̀fúmù tó ń lò bí ó ti expire máa advise ẹ̀ kó get another one cause àwọn ọ̀rẹ́ náà tẹ gbélé gan à complain fóònù báwo wọ́n kékeré kan ṣe máa ń sọ fún ẹ fóònù ìwọ náà wọ́n fún ẹ problem ìwọ wọ́n ń gbé òórùn ara ẹ òun fara ẹrun mú fi yẹn lọ́rùn sílẹ̀ jàre ṣé máa jáde. kí ló dé sí. má bẹ̀rẹ̀ bẹ̀ fún mi bọ̀ bóyá ìtòlú yẹn ò dámọ́ lórí ọmọ tó fún ẹ. Baby, báwo ni? Mo ń lọ nínú òrùn yìí. Mo ń lọ sí street kẹta ń bẹ̀rẹ̀. O gbọ́dọ̀ pa ọmọ tó bá fàyìn báyìí ṣé o mọ̀? Anywhere tó bá ń lọ, èmi ò gbé e débẹ̀. But the thing is, àwa fẹ́ yà jẹun ní kàtí kan mẹ́ tó bá máa yìí. Wọlé jẹ́ ká yọ jẹun. Baileys. Báwo ọ̀gá Baileys kan? Ó yá ẹ̀dá. Abọ́ mẹ́sì. ó gbọ́dọ̀ blend dada bẹ́ẹ̀ gbogbo ẹ̀rọ ọ̀rọ̀ ti jẹ́ òpẹ̀lẹ́jà ẹ̀ àbí. pẹ̀lẹ́ ẹja máa rí ọjẹ. ẹja ni mo yẹ. ọlọ́run ni wá ó jọ Santa Claus ní òye ẹ̀ sílá ní ìbára yẹn. pẹ̀lẹ́ ọlọ́run tó bá ti. mo ṣe wá kìfọ náà. tó tó bá mi sè. mú Brian. tó bá mi mix ní malt tó bá mi mix ní malt tó máa ń lọ.
well blended nìyẹn. Okay. Alright. I got. Hello. Okay. Mo bọ̀. Báwo rẹ̀? Mo bá lọ yí sàárẹ̀. Àwọn tó fẹ́ lè tètè. Mo wò tó bá rí bí òkúfe. Ọmọ tó ṣe wá ṣẹlẹ̀, èmi náà ń bọ̀, mo sáré tọ̀. Sori bá mi wọ tí mi kàn déédéé fi sílẹ̀. Ṣùgbọ́n ṣùgbọ́n dẹ̀. Ògúnfẹ́ àdé. Wọ́n á rí bí ẹran ọ̀gbẹ́ ṣe kọ́. Gbogbo náà lọ, ó wà. Ẹran ọ̀gbẹ́ ògúnfẹ́. Gbogbo wà. Tọ́kì. Ẹran ẹrẹ́. Mọ̀mọ́. Wọ́n ti kó dé tán. Pẹ̀lẹ́. Ẹ ṣe gan. Àǹtí Akíndògùn mọ̀, owó oúnjẹ ti tọ̀dọ̀ nínú ìwà. Owó oúnjẹ tẹ̀ jẹ́ mà. Àwọn èèyàn mi lọ́tọ̀ ẹ̀jẹ̀ kan dé. Ayọ̀tọ̀, bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ti jẹ́ wọ́n ti sọ oúnjẹ tán jẹ́ tí wọ́n ti bá tiwọn lọ. Mo dẹ̀ ṣe owó yín 6,500 òun lówó yín jẹ́ o. Kílẹ̀ sọ. Wọ́n ti sanwó tọ̀dọ̀ wọn wọ́n ti lọ. No, wọ́n lọ tọ̀ ọ́. Even tí n bá ṣì, bó mo lè ná ti dé o. Wọ́n ti fẹ́ wọ àdókítà sọ́n. Nígbà. Àǹtí ẹ dáhùn ẹ lẹ́nu ẹgbẹ̀gbọ̀ ẹ lórí Bluetooth ni. Ṣé o sì? Ṣé kò sí wàhálà? Ṣé kò sí wàhálà? Kò sí wàhálà. Ẹ mú owó jáde dé àwọn ẹlẹ́yìn. Ẹ ṣe rí asáàlì. Nígbà. Ẹ sọ̀rọ̀ tó di níní. Mo fẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ yín. Ẹ lánàá sọ̀rọ̀. Ó ti sìn. Nígbà. Bẹ́ẹ̀ ṣe dá tó yìí. Àwọn tó gbé yín débi gan-an tí bá ṣe oúnjẹ wọn 1,500 ọ̀hún làwọn méjì ọ̀nà máa jẹun lé o ẹ̀rọ ilé ṣe tó oúnjẹ 6,500 wá ń kọ́ tó tán. Ẹgbẹ́ mi ló dáre oúnjẹ 6,500 ní gbogbo oúnjẹ ẹ mọ ilé àtẹlé ni. Kí ni àyè kalẹ̀? Ṣé ìjẹun ló yà ni màá mi ò gbọ́ ìfọ̀kọ̀ lóye lẹ́nu mi? Kí ni àyè kalẹ̀ kí mo fẹ́ fi bọ̀? Ìyẹn máa bọ́ ẹ bá mi ń darí. Àìmọ̀ irú yìí tá a ti gba gbogbo lára wọn níbi ìbàdàn. À ń da ẹgbẹ́ rẹ̀ fóònù yìí dà lákọ̀ọ́kọ́. Ilé náà tó kàn gbé. Come on, ring. Má sọ pé mi ò ní wálé ni. Mo lè má ra ìwà. Jọ̀kọ́ yìí ti wọlé. Ọlá mi gbàgbé. Àjọkẹ́, how are you? It's a lie. So wọ́n ti wọ ìlú ìlú jẹ́ kí n mọ̀. Mo ti dé. Mo ní kí n surprise ẹni mo ṣe sọ fún ẹ kí n tó kú. Ṣé wàá yọjú sí mi? Tó bá ti ọ̀la, máa yọjú sí ẹ. Time ti lọ báyìí. Yeah, you can come tomorrow. Tó bá rí package mo ní fún ẹ. I'll surprise ẹ. Mo ti gbọ́ ọkọ mi. Mo wá ń wá ẹ lọ́la. Alright, I can't wait to see you too. Love you too, darling. It's a lie. Bad. And who is this Àjọkẹ́? Ọmọ. So last time tí mo wálé yẹn mo pàdé girl yìí. Instinct mi kàn sọ fún mi pé this is a girl that you can take home to mama. Mo gbé. Ọdún. Ọmọ yìí mo máa fẹ́. Ó tọ́ ni mo sọ fún ẹ mo rí ni. Wọ́n ti gbá ẹ̀. Ta ni? Honestly, mo Naija babes tó mi na. Ẹ̀yin Naija guys dey appreciate Naija babes. Àwọn táwa ló mọ̀ appreciate wọn. Ọmọ yìí dùn sẹ́. Ó dá mi lójú pé tí wọ́n gan bá rí tó bá rí wà á ní yé láyé mi ní ọmọdé ìdè wà Naija. Ọlọ́run gbàgbé ọmọ yìí máa fẹsẹ̀. I'm telling you. Màá sọ pé mo sọ fún ẹ. Èmi náà sọ fún ẹ pé mo rí Ọlọ́run fún mi. Ṣé bí mo máa rí? Màá sọ pé mo sọ fún ẹ.
friend mi Henry ṣé nǹkan tó ń ṣàmà sọ ni pé tí wọ́n bá ti dé ní ìsìn tó bá fún mi nítorí mi ló gbọ́dọ̀ pọ̀ jù ó mọ o yàtọ̀ sí àwọn. ó ti pọ̀ ju ilé tiẹ̀ lọ èyí kọ́ mọ̀ tọ́jú ẹ̀. ṣé wọ́n fi máa fẹ́ràn yín jọ yìí sí? Sure, okay. Ṣé mo rẹ̀? Ẹ pẹ̀lẹ́ kú jókòó. Sure, okay. Ẹ pẹ̀lẹ́. Àwọn ọ̀rẹ́. Túnmíṣe. Túnmíṣe. Mo hó pé ẹ ń tọ́jú Àjọkẹ́ mi dáadáa. ẹ̀rọ wa lára ẹ̀. Okay, that's good. ẹ wo ṣe rí èmi tí mo jókòó yìí èmi ni mo ń tọ́jú ìyàwó yín ju àwọn lọ. That's right. Should sit down. Máa ṣe gbogbo ìlànà definitely. Bẹ́ẹ̀ ni bínú ni ti Swede mi ló kọ́kọ́ wà lọ́kàn mi jẹ́ kí n sort am out. I'll be back soon. ẹni ìṣòro nǹkan tó fọ́pọ́n ọ̀fẹ́ fún un tó má ṣàti fún ẹ kó kọ́kọ́ rántí èmi mọ̀ náà ẹni tó tọ́jú ẹ dáadáa ju àwọn lọ. èmi mo tọ́jú ẹ̀jọ́. ṣé wọ́n fi máa fẹ́ràn yín jọ yìí? àìbára ọjà ọlọ́lá ètò ètò ìpa èyí. This is the only thing I brought for you when it comes to move out. Wow. Oh. I know you like it. And you're really weak, that's good. Oh my God. Bread. Bread. That doesn't give me sense. Ṣé mo lọ́dọ̀ fún mi fún mi? Àjọkẹ́. Dábìlì ọ̀. Ojú bẹ́ẹ̀dì mi. So. Ṣé nǹkan tó important ni nǹkan tí mo fẹ́ àbí ìfẹ́ tó wà láàrin mi àti ẹ? Ìfẹ́ mi bread. Fún mi kékeré yìí sí kékeré yìí fún mi. ẹ má bàa ń jà tí wọ́n ń jà wọ́n wá pé ìkẹyìí sí ni àbí ẹsẹ̀ mọ́ ọkọ tó ṣẹlẹ̀ ṣẹ́ mímí ebi ń pa mí látàárọ̀ mi ò fẹ́ sọ̀rọ̀ ni bí akẹ́jẹ́ kémi jẹ búrẹ́dì yìí ọkọ ẹ̀jọ̀ ṣé kò sí bọ́tà ń lé tàbí tí n bá rí bíi bámà tẹ́bàdẹ̀ romi tó tutù náà tó lè fi tó gbogbo ẹ̀ sílẹ̀ dáadáa tó bí mo fẹ́ ṣe wà yìí ebi ń pa mí seriously. ìwọ tó fẹ́ jẹ búrẹ́dì mi ní jẹ búrẹ́dì ó fún ọ ni mo lébi ń pa mí. Àjọkẹ́. Àjọkẹ́, ṣé o ti máa gbà ẹ́? Tí máa gbà ẹ́, wàá lè máa rò kó sún. Owó mi nìkan ló fẹ́ àbí? O ò nífẹ̀ẹ́ mi. Nǹkan tí mo jẹ́, nǹkan tí mo ní, nǹkan ló interest ẹ. Àbí na passport ẹ̀. Ṣé mo ti máa fọ etí ẹ̀? Ṣé o rántí? Owó tí mo gbé ẹ àlejò international passport mo mọ̀ nǹkan tí mo ṣe. Mo gba visa sí fún ẹ. Ìwọ á rò pé break lásán wà bẹ́ẹ̀. Mo tún fi kọ́kọ́ mọ́tò sí fún ẹ. Mo
aláti ṣe mí ká má ti ṣe rẹ̀. Ọ̀rúnmìlà kó wò kó gún òdùdù tí dorí lémèrè kórè lémèrè ò má bàa wó ìwọ láwọ àwa lọ gbẹ̀rì àgbà tó bá mọṣẹ́ jẹ́ ni ọ̀rọ̀ ẹ wò kó gún. Ìjẹ́ olówó bíi kọ́ba ó ṣígun ni ìjẹ́ abọ̀rìṣà bíi kókó ọmọ kéékèèké dà sí ìdí òrìṣà ìjẹ́ onígbàǹsọ̀ ńkọ́ bíi kẹ́sì kó wọjà ní kùtùkùtù kó tẹ gbogbo igbá fọ́ adíwáwó òsìlẹ̀yọ̀ tó ń mójú ẹkún sí ìráhùn ńdọ́mọ́ wọn ní ọkà ńlẹ̀ ẹ̀bọ ni kó wá ṣe bí irú ẹ̀bọ amágbéni àtètè kẹ́sù àgbènìyàn ẹ̀rọ àbánilẹ̀ àrùṣẹ́ ogun là àbánilẹ́sẹ̀ ọ̀pẹ̀ ilé arábìnrin. Ìyá rẹ̀ ńkọ́? Ìyá mi ti kú sà. Ìyá ti kú? Bẹ́ẹ̀ni. Bàbá ńkọ́? Dádì mi ṣì wà dà. Ó dáadáa. Mo fẹ́ rí bàbá tó bí ọlọ́mọ. Wáyé. Mo ní gbólóhùn tí wọ́n bí ọ́ lórí ìrìn àjò ayé rẹ̀. Nǹkan tó ń jẹ́ kó yé mi sí ni pé dádì mi ló wà nídìí ọ̀rọ̀ mi. Ọ sì mí gbọ́ yìí. Mo fẹ́ bi bàbá rẹ ní gbólóhùn mo ní gbólóhùn tí wọ́n bí wọ́n ni. Ó yé mi. Màìdá báwo kí ló ń wá ń bí yìí? Mo wọnú lé lọ relax. Ẹnìyẹn nígbà tí mo dẹ̀ máa tají kí n yílù ẹ̀ ó gẹ́gẹ́ bí ọkọ sáyà n bá wá ẹtì tó jẹ́ pílò ni mo rí àwọn abà ẹ̀ ń bí tó ṣe wá jókòó síbí báyìí kí ló dé tó fi wọnú ilé kájọ sùn. Ẹ lọ sùn tí ń ṣe ti gbọ́ ẹ kí èmi sùn síbí. Kíta ní fi ẹlẹ̀ kí èmi lọ sùn jẹ́ kí n sọ kí nìkan fún yẹn ìgbà ọ̀la fẹ́ ṣeré ọkọ láyà nígbà tó wá sùn síbí òun wá wàhálà wà yọ̀ká. Kí lẹ̀ ń sọ yìí ẹ wẹ́ lọ sùn jàre. Gbogbo ohun tó ń bá mi ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yàrá mi ò gbà mọ́ o gẹ́gẹ́ bí ọkùnrin ẹ̀tọ́ mi mò ń láti ṣe nínú ilé ìwé mímọ́ méjèèjì dẹ̀ fi àyè gbà wá ó ní ẹ má ṣe fi oorun jẹ obìnrin níyà tí n bá ti fi oorun jẹ ẹ́ níyà ìwọ gangan tí mo kọlù ẹ tó kọlù mi àjọ máa gbádùn ẹ ní ilé tó fẹ́ máa cheat mi. Tẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé lásìkò òòṣà lásìkò ọdún àpèsì ẹ ṣọ́ra yín o ọkùnrin gbọ́dọ̀ fọ́ ọkàn mi èmi náà dẹ̀ gbọ́dọ̀ fọ́ ọkọ ọkùnrin ẹ̀yin náà dẹ̀ mọ̀ sí. èmi ò mọ tó ń jà pèsè lọ́dọ̀ tiẹ̀ o ọlọ́run gangan là pèsè má máa fi kíní yẹn kẹwọ́ o ṣé ẹ wá ní kó má wọnú ilé ìyẹn là ṣe níjọ ṣe nǹkan mọ́gẹ́lẹ́gẹ́ bíi lọ́kọláya. Kí lẹ̀ ń sọ yìí ẹ wo èmi ò fẹ́ gbélé yìí o ẹ ní sùúrù kí n parí ọdún òòṣà tán tí bá ti parí ẹ máa rọ ẹ wọlé sí i tó bá dìde lẹ́rọ̀ kó já wọlé lọ ká lọ sùn. ẹ wo ẹ má ṣe yẹn o ẹ ra fíbísílẹ̀ kí n sùn mí báyìí ẹ wọlé yín lọ o ẹ gbé fíbísílẹ̀ jẹ́ ní wà mí máa gbọ́dọ̀ súnmọ́ kúrò ọmọkùnrin máa gbọ́dọ̀ súnmọ́ mi. tí aṣọ yìí aṣọ ìṣá ni. èmi gan ò ní súnmọ́ ẹ pẹ̀lú aṣọ kò lè easy kéèyàn báyàn ṣe nǹkan pọ̀ pẹ̀lú aṣọ àǹkárá dì mí ìmọ̀pẹ́ ọ̀nà lóní màá bọ́ ọlẹ̀ costume lèmi kàtó tọ́dọ̀ ẹ̀ gan costume ni eléyìí gan costume ni so gbogbo ẹni normally náà kó má tiẹ̀ jẹ́ aṣọ àpésìn àbí kí ló porúkọ ẹ̀ costume cloth ṣe costume so ìṣònú lé òun wá wàhálà ẹ̀yin gan ni ẹ̀yin gbọ́ wàhálà ẹ̀ wò. tí n bá rán ẹ wọlé tí mo kì ẹ mọ́lẹ̀ dáadáa tí mo gbé ìjà fún ẹ tí mo play fún ẹ gan ọlọ́run gan á help mi pé ọmọ ọkọ ni mí ìyàwó mi ní òun ṣàlè mi. mi ì máa gbọ́dọ̀ súnmọ́ ọkùnrin ọkùnrin máa gbọ́dọ̀ súnmọ́ mi. wá wàhálà o jẹ́ wọlé lọ. mi ì máa gbọ́dọ̀ súnmọ́ ọkùnrin ọkùnrin máa gbọ́dọ̀ súnmọ́ mi kí o máa dà. Baálé mi orí ìjókòó lẹ ṣe wà mi ì mọ̀ pé tilẹ̀ ṣe wà ní ìfọ̀rọ̀ pẹ́ ti jáde ni. rọ mo ṣe wà mo ti fẹ́ jáde náà ṣé báwọn tá a jọ ń dájọ pọ̀ wọ́n ní ká pàdé wọn aláwọn á pè mí bó bá yá ìyẹn mò ń dúró dè tí mo kàn ní kí n ṣe sùúrù. Bẹ́ẹ̀ ṣe tí jáde yìí òun ló dáa torí mo lọ́rọ̀ tí mo fẹ́ bá yín sọ. mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ oyún mi yìí. Oyún inú ẹ o fẹ́ ṣẹ ni. Ṣé rí oyún tó wà nù mí tí Ọlọ́run tó bá lè sọ mí láyọ̀
tá gbóhùn ìyá tá gbọ́ tọmọ máa fẹ́ kí àwọn olóríṣẹ́ ẹgbẹ́ mi kí wọ́n á sọmọ yẹn lórúkọ mo lè fẹ́ kẹ́ bá mi fẹ́ bẹ́ẹ̀ ẹjọ́ ṣe ti gbọ́ ẹ jẹ́ kọ́ yóò dìbẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run. ṣé kìí ṣe pé àjọ ńlá la tí ẹ ṣọwọ́ báyìí náà bóyá ojú oorun lájọ wà. kò sí nǹkan tó ṣe mí. ẹ yẹ kí n gbá tébù yìí yé ó dùn mí mo fìlì ẹ ìyẹn já sí pé kì í ṣe pàǹlálà. mi ò sún. tó bá jẹ́ reality ni ọ̀rọ̀ tèmi àti ẹjọ́ ń sọ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó tí mo dẹ̀ gbọ́ ẹyẹ oyún tí èmi fún ẹ gẹ́gẹ́ bí ìyàwó gẹ́gẹ́ bí ọkọ àwọn olóríṣà ẹgbẹ́ ẹ ni mo fẹ́ kàn wá sọ lórúkọ mo yẹ bí wọ́n mọ̀ pé ìdílé mùsùlùmí ni wọ́n ti bí mi àkọ́kọ́ náà mi ò ṣe blame púpọ̀ torí láti bẹ̀rẹ̀ ó fi pamọ́ fún mi ní mi ò kọ́kọ́ mọ̀ pé olóríṣà ni ẹ́ tí má mọ̀ pé olóríṣà ni ẹ́ ìdílé mùsùlùmí náà ti bí mi mi ò ní fẹ́ ẹ ṣùgbọ́n níkẹyìn tí mo mọ̀ tó bá rántí gbà tá a fà oníkìíṣẹ́sìn oní Islam tiwa òun lẹ̀sìn àti kristẹni pé ẹ̀yin rí yẹn gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe tọ̀dọ̀ ti yín pé bóyá bí ìṣẹ̀ṣe so bí mo náà ṣe ń rí nǹkan tó wà lọ́rùn costume bí ìgbà téèyàn kan put on costume ni mò ń rí so mi ò náà ò bínú mi ò lòdì sí ìṣẹ̀ṣe yín báwo àfi ìṣẹ̀ṣe yẹn ráìdì mi o láti wá jẹ́ pé àwọn olóríṣà ẹgbẹ́ ẹ̀ náà máa sọ ọmọ tèmi lórúkọ kí ló dé náà tẹ̀ sọ̀dí fún mi tó ṣe ro bẹ́ẹ̀ náà sọ̀dí kí ló fà náà convince me. ẹ wò ẹ kí mi sàn kọ́kọ́ fún yín bí mo ṣe sọ yẹn gangan bó ṣe máa rí nìyẹn o ẹ wò tó bá sọ pé bó ti rí rèé ẹ ṣé ẹ̀yin ò mọ̀ èmi ò sọ fún yín nígbà yẹn kẹ́ ẹ tó fipá bá mi lò pọ̀ ṣé mi ò sọ fún yín pé tí máa ń ṣe ọdún òòṣà mi lọ́wọ́ ọdún àpèsì mi gbọ́dọ̀ ní kankan papọ̀ ìtẹ̀dẹ̀ ṣe lọ́dún yẹn òun ló doyún inú mi àfi kí n bí káwọn olóòṣà dẹ̀ sọ lórúkọ bó ṣe máa rí nìyẹn kò sí nǹkan tá a lè ṣe sí bá ṣe máa ṣe nìyẹn o àwọn olóòṣà wọn ẹgbẹ́ mi ló máa sọ lórúkọ. wait torí pé ojú olóríṣà ń sìn ló fẹ́ bẹ̀rẹ̀ sí rude. ẹ wo èmi ò tẹ ní kankan báyìí sọ bó ṣe máa rí nìyẹn. bá mi lò pa àfi kọ́ ṣọmọ lórúkọ bó ṣe bá bí ìlànà wa ṣe gbà nìyẹn. ìlànà wa àtàwọn òòṣà. bá a ṣe máa ṣe nìyẹn mùsùlùmí kan kò lè sẹ́lẹ̀ lórúkọ wọn òòṣà ẹgbẹ́ mi ló máa sọ lórúkọ bó ṣe máa rí nìyẹn. dọ́nà táwọn olóòṣà ni wọ́n fẹ́ ẹ ní abẹ́mi ni mo fẹ́ ẹ wo bó ṣe ń fa pàjánu tó ń sọ̀rọ̀ àwọn òbí kan tó máa ṣe bí mo fẹ́. àmọ́ ṣẹ́yìn náà wá rí báyìí ṣé ẹ̀ ń mutí tẹ́lẹ̀. rárá mi ò kí ń mutí. ọtí tẹ̀ ń mu gangan pàápàá òòṣà yìí ló fà á. gbogbo làásìgbò tọmọ yìí wà nù rẹ̀ gan-an òòṣà yìí ló fà á. òòṣà ló jẹ́ kí n máa mu ọtí. bẹ́ẹ̀ni. ṣé kò sọ́nà àbáyọ ni bàbá. ẹbí Yorùbá náà ló sọ pé tẹ́rù bá kanlẹ̀ tó kòkè ó tún níbi tó yẹ kán tún lè gbé sí bàbá ìjọ ẹ ṣàánú. ẹ kò sí ọ̀nà àbáyọ kan ju wípé ẹ rárí òòṣà fún ọmọ yìí yóò jókòó sí di òòṣà. ta ni wọ́n máa rárí òòṣà fún. ọmọ tẹ̀ ń wò yìí. ọmọ tó jókòó yìí. mo rò pé bàtò wá bá yín kò jẹ́ ká ẹ mọ orúkọ òun lọ́mọ tá a bí sínú ẹ̀sìn mùsùlùmí Nafisat lórúkọ ẹ ní a máa rárí òòṣà fún kí ló dé tí òòṣà ṣe fi style wicked báyìí so kọ́mọ mi di agent àwọn olóòṣà àkọ́kọ́ náà kí ni ká ti gbọ́ láàrin ìlú pé ọmọ tí wọ́n bí sínú ẹ̀sìn mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ sí ó ti fi ẹ̀sìn ojú ìlànà tọlọ́run ti filẹ̀ ó ti bọ́ sí ọ̀dọ̀ àwọn olóòṣà àti rárí fún wàláhì tí ọlọ́run sọ bíi wọ́n máa lẹ̀ mí lóko pa ni tó bá rí pé mo dánwó ẹ̀wò pẹ̀lú ọmọ mi ó ṣàṣe wicked báyìí létí ò pa ọkọ̀ lígẹ̀ tọ́jọ́ tó yẹ pé wọ́n jẹ́ set up ó yẹ jẹ́ ní tó jìnnà sí wọn òun ló wá lọ mú tó ní kó ajé jẹ́ǹtì òun ó rọrùn kí. ọ̀dà wọ́n béèrè ìbéèrè kan. máa dá yín lóhùn. ṣé ọ̀hún mutí tẹ́lẹ̀. kí lẹ rí kẹ́ tó béèrè. ìgbà tó o bá mutí ọ̀hún ṣọ́ ọmọ gbà. kí ni ìyẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí. ọmọ tí gbogbo ọ̀rọ̀ rẹ̀ rí báyìí ìwọ mọ bó ti jẹ́. so lọ́rọ̀ kan ṣá ọtí tí mò ń mu òòṣà ló kọ̀ sí ẹ. òòṣà yìí ló fà á. ìṣòro tọmọ mi ní òòṣà ló kọ̀ sí ẹ. bẹ́ẹ̀ ni. that wicked soul lòòṣà yìí wicked soul ni
bí ò bá wicked ó yẹ máa fún mi ní task pé ọtí tí mò ń mu tí má lè filẹ̀ àti kí n lè tún rárí òòṣà fọmọ mùsùlùmí kí lè á ní ká ṣe. yóò rárí òòṣà yóò jókòó tí òòṣà báyìí ìwọ bàbá rẹ̀ gan ọ̀ọ́jọ́. ẹ̀dùn náà ta ló máa jó. bẹ́ẹ̀ ni. èmi àjọ ń di òòṣà. bẹ́ẹ̀ ni. ṣé ní hall àbí ní open lè. ìgbàǹgbà lẹ́ẹ̀ ti jó. ohun tí màá fàyọ ń bẹ̀ ni pé ó ní tí má ti ṣèfẹ́ inú òun ìyẹn òòṣà ló sọ mi ni mo ti mọ́. bẹ́ẹ̀ ni. ọmọ mi náà ò dẹ̀ ní ìṣòro tó nímọ̀ tá bá ti rárí òòṣà fún un. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ máa lọ lé kí n lọ rò sọ apàdà wà wọn báyìí máa sọ. mi ò burú bàbá mi kò sí nǹkan tó burú níbẹ̀ náà o jẹ́ ká ẹjọ́ lásán àbí mi ò dẹ̀ jó náà o. ṣé inú hall ni a máa ti jó ni àbí níta gbangba tó gbọ́ yìí a máa jójó òrìṣà ń ta láì ṣe nà bíi èmi ti gbọ́ bàbá mo gbọ́rọ̀ yín. ní bàbá mi ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe pé wọn ọ̀rẹ́ yóò kúkú ní mọ̀ pé kúkú jó ń bì kan nígbà tí kì í jẹ́ pé wọ́n ń tẹ̀lé yín kiri èdè jó nítorí ti tèmi ẹ jọ ẹbí. ìgbà mo ti gbọ́ ẹ jẹ́ kí n máa lọ ilé máa pè yín fún yín sí gbogbo tó ṣàbáwí ṣíṣe náà ṣe ni ọ̀tẹ̀ jẹ́ kí n sáré lórí kí n lọ jẹ́ ń gbádùn mi àbí kí n pè yín ṣe pé ẹ̀ ń lo fóònù àbó òṣà ni kẹ́ máa lo fóònù. mọ̀ ń lò irúnmalẹ̀ lọ́ ṣe. irú ló ṣe fóònù. irúnmalẹ̀ lọ́ ṣe. irú ọjà lọ́lé. òrìṣà olúwayé rè o pẹ̀lú òwúrà ó yí lálà ó sì lálà ó ṣe kókó àlà rúmọ̀rúmọ̀ ọba ìgbò èyí àáyìn ó tapá ẹlẹ́mu kọ́. káṣẹ́ bu o abẹ́yìn bàmà bẹ́ẹ̀ kọ́. àdúrà rẹ̀ á gbà àdúrà rẹ̀ á gbà àdúrà rẹ̀ á gbà àdúrà rẹ̀ á gbà ojú òní tì ẹ́ ọkàn rẹ̀ á balẹ̀ wà á làlùyọ òní làlùwọlẹ̀ ìyá rẹ̀ á jèrè ẹ́ bàbá rẹ̀ á jèrè ẹ́ àwa náà jèrè ọmọ tiwa àníwọ́mọ tiwa náà tì òòṣà alájẹ́ kó rí bẹ́ẹ̀ òòṣà tó létí ni tó ń gbọ́ agbó tirẹ̀ yìí o orí rẹ̀ ò ní kọ́ rẹ o ire ò ní kọ́ ẹ o ẹ̀yin ìyá ẹ̀. Èèpà òrìṣà olúwayé rè o kẹ̀bí òwúlà ó yí lálà ó sùn lálà ó ṣe kókó àlà rúmọ̀rúmọ̀. ọ̀bára. àbáyé bàmá kí bàbá dọ̀bálẹ̀ oní ọ̀bára àbáyé bàmá kí bàbá dọ̀bálẹ̀ o. ní ìrókò yìí so ẹ̀rọ ní ìrókò yìí so ẹ̀rọ ìrókò máa ṣe dé o ẹ̀rọ ní ìrókò yìí so ẹ̀rọ bàbá arúgbó máa ṣe lé o ẹ̀rọ ní ìrókò yìí so ẹ̀rọ tútù wọ́lá ó máa ṣe lé o ẹ̀rọ ní ìrókò yìí so ẹ̀rọ. òṣìṣẹ́ àti ọ̀nà ìmáàmù bọ́ olùsíṣẹ́ kristu ọ̀nà láìlákàlà olùtẹ́jọ́ olùdẹ́rù olùtẹ́jọ́ olùdẹ́rù àbùkà gbàǹgbà mi kò ní sí lọ́rọ̀ rẹ ṣé o máa fi ní ṣòlù ó máa fẹ̀yìn pọ̀ ara àjìlẹ̀ rẹ ara àjìlẹ̀ rẹ ọ̀rẹ́ àjìlẹ̀ ọmọ ti rà síbẹ̀rẹ̀ sọmọ òṣàlá o máa lọ yóò máa bímọ kíákíá wéréwéré adé ìdìbò. àjàkọ̀ òkú kọ̀ wọ́n ọmọ ń lọ àjàrè ń kí wọ́n máa lẹ̀ lẹ̀ àárí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ àṣẹ àárí bẹ́ẹ̀ onílé àṣẹ onílé àṣẹ 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 tí mo ṣe ṣẹ́gun kò jẹ́ tìrẹ. ayé òní bọ́ ẹ̀lú. ayé òní bọ́ ẹ̀lú. ayé òní bíbá bí a fẹ́ ẹ̀lú. alábọ́lá
láṣẹ àdọ́mọ́ aláwọ̀ láṣẹ àdọ́mọ́ àṣẹ tó fẹ́ kú tó rí mọ́ aláwọ̀ láṣẹ àdọ́mọ́. Aláwọ̀ láṣẹ àdọ́mọ́ aláwọ̀ láṣẹ àdọ́mọ́. Ẹ ṣé o ẹ̀yin ìyá wa ẹ ṣeun adúpẹ́ o ẹ̀yin ètùtù rẹ̀ ó gbà o bàbá rẹ̀ ní bẹ lórí ìkúnlẹ̀ yìí ẹ̀yin òòṣà àyà ọmọ yìí òòṣà àpèsè ni iyún ló fi jẹ́ pé gbogbo èrò fi pọ̀ lójúde láti bọ́ ṣayẹyẹ ẹ̀yin ọ̀ọ́jèrè gbogbo ń tọ̀ ń wá yóò tù ọ́ lọ́wọ́ ẹ̀ torí pé kọ́ ní kíni wọ́n ní alóló alòló àti wáyé kúnugún àti rọ̀rùn àkàlàmàgbò ojú rẹ̀ yẹ kúnugún tòbí àti bá olómi tútù sí ṣàrẹ̀mọ́ ọlọ́fin ọ̀run mi là ló tẹ̀lé kú èrìkì ọ̀nà ọlọ́run òṣèbọ̀ olómi tútù sí pupa lòun kú wá di mulẹ̀ ọ̀run mi là tí wọ́n bá lákọ̀ sí fọwọ́ kan mẹ́jà lódò èrò ọ̀nà wọn oníyálé alákọ̀ kan mú mi èrò ọ̀nà kíkú máa yọ bí yìí mú mi èrò ọ̀nà wọn oníyálé alákọ̀ kan mú mi èrò ọ̀nà àìsàn wọn yọ bí yìí mú mi èrò ọ̀nà wọn oníyálé alákọ̀ kan mú mi èrò ọ̀nà ẹgbẹ́ ọmọ ọ̀ká yẹyẹ tó kù rè lójúde ní bó ti jẹ́nu. kí ló dé tó ọmọ yẹ àdéhùn báyìí kí ló dé ọlọ́run ọba òṣèré báyìí tí bá ń yẹ àdéhùn kí ló dé kí ló fi sí ọ. kí ni mo ṣe. olówó tó bá ti dé ṣọ́ọ̀bù ló mú múrí márùn-ún bọ̀ fún mi nínú ilé mo jókòó. ẹlẹ́dàá yín ni mi ti pa kọ́bọ̀ láàárọ̀ yìí. fọ̀rọ̀ ẹlẹ́dàá lẹ̀ o ti pa kọ́bọ̀ kí ni wà lórí yálà rẹ àdúgbò pé bá dáàdì rẹ lọ bìkan. aago mẹ́sàn-án ni ẹni kí n wá múrí márùn-ún. àtàgìrì lẹ́ máa ta ọ ẹ̀rẹ́ rájẹ jẹun orí yín á kòkè. bá a mú mi márùn sẹ. ìbànújẹ́ yín á padà wá dayọ̀ lágbára Ọlọ́run iṣu ọmọ àjìnà fún yín ẹ gbogbo àdáwọ́lé yín á yọrí sí i gbogbo bí tẹ léwé sí tẹ légbóhùn lágbára Ọlọ́run ẹ ní rí ìbànújẹ́ ń bẹ ẹ ní gba lẹ́tà ọ̀fọ̀. sábúlò rẹ ṣàdúrà níbà síra fún mi ní tí mo fẹ́.
ọlọ́run agbára. ẹ bá mi mú tọwọ́ yín yẹn gan orí mi wo. ajé a máa bú báyìí nípa ẹ̀sùn ìgbà ẹ fẹ́ tẹ̀lé. ẹ bá mú márùn-ún yín jáde. ìwọ ló ń mú fún yín. mú ní márùn-ún ẹni yẹn tóbi jù ó tóbi lọ́wọ́ rẹ. ṣé ẹ̀yin fẹ́ máa fìyà yẹn wí ara sí yín? mo ti lè fi ṣe torí pé ọwọ́ wáìtì tẹ́mi ò ní wáìtì lé tẹ́mi ò ní lẹ́kàn lé tí mo lè kó sọ́run ni. ẹ lè lọ wọ̀ ọ́. ó di pọ̀ sí tèmi o. ìgbà tó ń ṣe báyìí ní ìsìn bọ́jú ọba jọjú alẹ́ téèyàn darúgbó ju báyìí lọ́gàn ó lè kẹ́yàn aláàtà lọ́mọ kẹ́ nítorí pé yọrùn mi làdé ó gbé múrí márùn lé lọ tí oṣùgbọ́n bá tún dé ó tún fún múrí márùn tí ọlọ́yà bá tún dé ó fún lówó 300 èdè owó alágbe òkè ó ti rí rẹ o. àṣẹ. sọ máa gbiná fún ẹjẹ o. àmín. gbogbo àkólọ rẹ olúwa dá padà o. àmín jésù. wà á torí rẹ wà lẹ́yìn. àmín jésù. bí bá ti tà. tó bá ti tà ó ò ní tà. ó ò ní tà. máa tà. ó ò ní tà. máa tà. iye ṣe gan-an in fact bẹ́ẹ̀ ṣe sọ pé máa rí njọ́ yẹn bó ṣe rí nìyẹn kò tí ì pẹ́ ẹ̀ lóde bó dẹ̀ ṣe ń dé báyìí as passport mi everything òun ló mú wá fact inú mi dùn gan-an because tó bá máa fi the ending of this month àjọ wọn máa lọ ni. èmi kọ́ lè máa dúpẹ́ fún Ọbàtálá Ọbàtáísà ọba takuntakun lóde ìrànjẹ òun lè máa dúpẹ́ fún. Ọbàtálá mo dúpẹ́ o mo dúpẹ́ gan-an gbogbo nǹkan tí mo wá kó wá tí mo wá fi dúpẹ́ ó wà lẹ́kùnlé. kò sí búburú ẹnì ṣọlágbàlà máa bá yín. ẹ ṣé gan yèyé ẹ ṣé. Ọbàtálá Ọbàtáísà kò ṣe mo dúpẹ́ o. máa bá yín bẹ̀ ṣe ti gbọ́ Ọbàtálá ẹ rọra o ẹ ǹlẹ́ o. mo ní nǹkan tó fẹ́ bá yín sọ. kò burú. iwájú ọpọ́n gbọ́ ọ ẹ̀yìn ọpọ́n gbọ́ ọ olùmọ̀ràn lọ́tún olùkọ̀ràn lósì àárín ọpọ́n báyìí òun ní gbangba ìta ọ̀run bá a fẹ́ mọ lójú àríran. èjì mo gbè mí ò gbẹ́ nìkan. ẹjọ sá ṣé mo lè ṣì bá kíní yẹn sọ̀rọ̀ sá. kò ní láì fi. lọ́wọ́ kógún. o ṣé o rí gbogbo èyí tó ń béèrè òun ọgbọ́n tá àgbàlagbà wí ni wọ́n níbi tí ọká bá jókòó sí báyìí lóúnjẹ rẹ̀ ó ti bá ṣé o rádé orí tó ń béèrè òun lórí ìjókòó rẹ̀ ni ó ti wá bá ọ ìwọ sàjẹ́ ń rí bàbá rẹ̀. orí ẹ̀ ṣe dàbí orígi méjì. kí ló dé kí ló ṣe ẹ̀yìn àti wọn ṣé kò bá yín tayọ̀ mọ́ ló fa wàhálà ni ẹ wo ọmọ yín tí wọ́n kọ wá kẹ tó sọ̀rọ̀. orí eléyìí máa ti bàjẹ́ kẹ́. ọmọ yín mọ̀ kọ wá. jọ́kẹ́ báwo ni ṣàlàfíà ni. ìdí eré la ti wá bá yín mo ti mọ̀ pé bí náà ni ẹ̀mí kọjá bí. àwa ni. yes Adéjọkẹ́ kí ló rí nìsín. ọmọ ẹ ló mọ ọkọ wálé. ó mú ọkọ wálé. ẹ má ṣubú. hello how are you ṣàlàfíà. bọ̀ tí ṣe ló yẹ kẹ́ ẹ pè mí kí n máa bọ̀ nílé èwo ni tàbí ẹgí ti jẹ́ bá ti máa wá discuss àfíà sí ilé wa. kò sí wàhálà bí tọ́rọ̀ bá ti bá ní náà lásán. brọ́dà mi ọ̀gbẹ́ni kí lorúkọ ẹ o. Olúwàgbéga. Gbémiga ló ń jẹ́ ọmọ ìlú wo ni ẹ. ọmọ Abẹ́òkúta ni sá. Abẹ́òkúta ni ẹ.
ìlú ìyá mi nìyẹn ibẹ̀ ni mo ti kọ́ṣẹ́ télọ̀ later wọn á tún wá lọ freestyle kọ́ iṣẹ́ mi ibẹ̀ ni mo gbé dàgbà kò sígbà tí mò ń sọ̀rọ̀ ẹ̀gbá máa rùn yọ nínú ọ̀rọ̀ mi but ìgbé wa tó wá wà yìí kò dáa bẹ́ẹ̀. Adéjọkẹ́ ìwọ ni máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ọmọkùnrin tó mú wá yìí ṣó ń wẹ̀ láti fẹ́ ló ṣe mú wá bá mi. ó fẹ́ fẹ́ ni bàbá mi. kó kàn bá aṣọ rẹ̀ àbí kó fẹ́ ẹ délé gẹ́gẹ́ bí ọkọ àtaya. bẹ́ẹ̀ ni bàbá. yóò mọ̀ pé bó ṣe kàwé tó yìí a ti kà mọ́ Yorùbá pé a kì í mọ́kọ́ mọ́ ká tún mà lé ọ. ó dẹ̀ mọ̀ pé mo ní discipline o I'm a policy maker tó o bá ti tún lọ ṣe ẹsẹ̀ gbé tó tún lò fẹ́ òun mọ́ tó jẹ́ lòmíì ni mo lè bẹ àwọn alágbàpá kan bá mi pa ẹ́ o torí mo rí pé o fẹ́ disgrace mi nìyẹn mo yọ ẹ́ kúrò lọ́mọ nìyẹn ó mọ̀ pé mo burú ó mọ̀ mí o mo burú tó náà ni mo tó ṣe nice tó Mr. Gbenga kí ni qualification ẹ. HND holder ni sir in accounting. HND holder nínú ìṣirò owó. bẹ́ẹ̀ ni sir. ìyẹn dà bẹ́ẹ̀ inú mi dùn ṣé o fẹ́ fẹ́ ọmọ mi gangan ni àbò fẹ́ yàn lọ́rẹ̀ẹ́. mo fẹ́ fẹ́ ni sir. Mùsùlùmí là wá ń dilé wa o torí pé ọlọ́run kan ọlọ́run ò pé méjì ẹyọ kan ni hàlà àgbà nípa bẹ́ẹ̀ èyí tó rí kó má rò pé toró ti ń rí costume funfun lọ́rùn ẹ̀ pé bóyá ẹ̀sìn ẹ̀ nìyẹn rárá o ìṣẹ̀ṣe ni ó dẹ̀ nídìí tó fi dé ọrùn ẹ̀ òun gbọ́ Yorùbá nípa bẹ́ẹ̀ ẹ̀sìn wo ni wọ́n ń ṣe o. Christian ni sir. Christian ni ẹ́. Yes sir. Mùsùlùmí ni o Christian tó bá ti nínú kan ṣo ìkan ni wọ́n ń wájú Ọlọ́run ọba inú mi dùn kò sí wàhálà gbogbo ìlérí tó ṣe Ọlọ́run ajé ò lè múṣẹ torí mọ̀ pé wà á ti lérí fóun náà òun fúnra rẹ̀ náà Ọlọ́run àbá mi kọ́ mọ ìwà hù lílé ọkọ mo ti fọwọ́ sí i. ìgbàkigbà tẹ bá ti fẹ́ fi tìgbéyàwó sí ẹ jẹ́ kí n gbọ́ àṣeṣe Ọlọ́run á fún wa ṣe ojú òní tiwa ẹ gbọ́ àwọn nǹkan kan wà nídìílé wa tí wọ́n máa fún ẹ ní list bí ẹ máa tẹ̀lé. màá fún wọn kó tó lọ. bá mi kọ́ fún. àbúmọ̀ draft ta kata draft díẹ̀. mi ò mọ̀ ń pa ìsàn. o mọ draft ta. ó jẹ́ bóyá ìjẹ́jájọ kẹsẹ̀ jáde lọ lé kí n lọ ṣe é lálejò. Ayé ò lè